الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا نشكره تعالى ونثني عليه كما أثنى على نفسه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك ونبيك وصفيك محمد وعلى آله وأصحابه وكل من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فيقول المولى جل وعلا في محكم كتاب التنزيل
وقالوا لولا نزل عليه آية من ربه. àwọn kèfèrí wọ́n ní kò bá dáa kí Ọlọ́run sọ àmì kalẹ̀ fún ànábì Muhammad látọ̀dọ̀ Ọlọ́run káwọn orí. قل إن الله قادر على أن ينزل آية. ìwọ ànábì wá fún wọn lẹ́sìn yìí pé ohun àmì tẹ́ ń béèrè nì Ọlọ́run lágbára àti sọ ohun àmì náà kalẹ̀. ولكن أكثرهم لا يعلمون. ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn mọ̀ bẹ́ẹ̀. وما من دابة في الأرض. kò wá sí ẹ̀dá kan afàyàfà kan lẹ́yìn ilẹ̀. ولا طائر يطير بجناحيه. kò sì sí ẹyẹ kan tí ń fi ìyẹ́ méjèèjì bò. إلا أمم أمثالكم. gbogbo wọn yáyá ìjọ bíi tẹ̀yẹ ènìyàn náà làwọn náà. ما فرطنا في الكتاب من شيء. Ọlọ́run ní ààfin kankankalẹ̀ nínú tíra ààfin kankankalẹ̀ nínú ètò àwọn Ọlọ́run láláì dá sí. ثم إلى ربهم يحشرون. ọ̀dọ̀ Ọlọ́run láwàá darí gbogbo kálukú sí padà ọ̀dọ̀ Ọlọ́run láàbò ìjọ sí tó bá di pé àkójọ. والذين كذبوا بآياتنا ọ̀wá náà ti ń pe ohun àmì àwọn Ọlọ́run nírọ́. صم وبكم àwọn eléyìí ni ọ̀yàyà ni wọ́n adití ni wọ́n aláìláfọ́jú ni wọ́n ò ríran wọn ò gbọ́rọ̀ àwọn ò sì lè sọ̀rọ̀. في الظلمات. nínú òkùnkùn ni wọ́n wà. من يشاء الله يضلله. ẹni Ọlọ́run bá fẹ́ ó lè nù ó lè má jẹ́ ọmọ náà. ومن يشاء يجعله على صراط مستقيم. bó bá sì wù Ọlọ́run gbàgbé ẹlòmíì àfisójú ọ̀nà tó tọ́jú lọ. قل أرأيتكم ìwọ ànábì tó bá bí wọ́n gbé rí ní abẹ́ rí. إن أتاكم عذاب الله أو أتتكم الساعة. tí ìyà Ọlọ́run bá dé wá bá yín lójijì àbí tálíkì àmọ́ bá tiẹ̀ dé lójijì nísìnyí. غير الله تدعون. Ọlọ́run kọ́lẹ́ máa sáré pè nígbà gbogbo lè bá dàrú tí gbogbo ẹ̀ ń bá pìdìpì. tọ́lọ́ náà kẹ́ máa sáré pè. إن كنتم صادقين. tẹ́ bá sòdodo ẹ̀wì ẹ̀jẹ̀ gbọ́. بل إياه تدعون. ìtọ́jà ti fi Ọlọ́run náà lẹ́wàá pé ẹlẹ́rìí tẹ́ pè. ويكشف ما تدعون إليه إن شاء. ìtẹ́ wọn ti torí ẹ pé nì yóò wá dá yín lóhùn yóò gbàdúrà yín yóò ṣe oúnjẹ ẹ fẹ́ kó ṣe nì tó bá wù ú kó ṣe bẹ́ẹ̀. وتنسون ما تشركون. ẹ wàá gbàgbé àwọn tẹ́ ń fi gbọ́dọ̀ ọba wórogún àwọn tẹ́ ń pè lẹ́yìn Ọlọ́run ẹ gbàgbé wọn lásìkò nì àmọ́ tára bá ti dẹ̀yìn tán ẹ kó padà sọ́dọ̀ wọn. عباد الله. ẹ̀yin ẹrú Ọlọ́run. إن الله تعالى dádájọ́ Ọlọ́run ọba ọba àlejò ọlá. قادر على كل شيء. wọ́n lágbára lẹ́ni gbogbo ọgbà kò sí tọ́lọ̀ wò lè ṣe. وهو خالق كل دابة ورازقها. Ọlọ́run lọ́ba tó dá gbogbo ẹ̀dá tí ń bẹ lérí ilẹ̀ tí ń rìn lérí ilẹ̀ òun náà sì lọ́ba tí ń fún wọn ní bí ìṣèjì ẹ̀mú fún wọn. ومن هذه الدواب nínú àwọn ẹ̀dá Ọlọ́run tí ń rìn lérí ilẹ̀ tá a máa ń wí yìí. الإنسان ọmọ ènìyàn jẹ́ kan nínú wọn. الذي جعله الله سيد هذا القوم. ọmọ ènìyàn yìí lọ́wọ́ bá fi ṣe aṣíwájú gbogbo ayé lápapọ̀. وليس هناك فرق كبير ìyàtọ̀ tó pọ̀ sí. بين هذه الدواب láàrin gbogbo àwọn ẹranko afàyàfà wọ̀nyí àtẹnìyàn. إلا وله الاستعداد للإنسان. àyàfi wípé Ọlọ́run bá ti pèsè àwọn ìpalẹ̀ mọ́kànlẹ̀ kan fọ́pọ̀ ènìyàn lọ́mọ èèyàn bí yàtọ̀. ليستخدم هذه المكونات. àwọn ìpalẹ̀ mọ́kànlẹ̀ ń pèsè fọ́pọ̀ ènìyàn yìí Ọlọ́run pèsè rẹ̀ kó lè bá rí gbogbo àwọn ẹ̀dá tó kù ní kó lè bá rí wọn múlò lórí ilẹ̀. ويستعين بها على تعمير القوم. wọ́n sì máa ń lò wọ́n ṣiṣẹ́ láti lè máa fi gbé ilẹ̀ àti láti máa fi lo ilẹ̀ láti máa fi jọ̀gá lérí ilẹ̀ tọ́lọ̀ bá dá sí. وبناء الحضارة فيه. ó sì máa rí wọn lò láti lè gbé civilization ọ̀làjú kalẹ̀ lérí ilẹ̀. وبهذا التميز pẹ̀lú ìyàtọ̀ tọ́lọ̀ bá fún ọmọ ènìyàn yìí. على سائر الدواب. tó fi yàtọ̀ sí gbogbo ẹ̀dá àfàyàfà tó kù. فالإنسان في القوم ọmọ ènìyàn láyé tá a wà yìí o. يجد ويخدع yóò máa ṣe wàhálà yóò máa gbìyànjú yóò máa ṣiṣẹ́ takuntakun. لتحقق خلافته على الأرض. ó lè bá a mú iṣẹ́ ìjẹ́ ẹni tó fẹ́ lọlẹ̀ ẹni tó náà bá fi gbọ̀gá lérí ilẹ̀ tí ó lọlẹ̀ nì ó lè bá a rí iṣẹ́ yẹn ṣe ó lè bá a ṣe é pé bọ́lá wọn bá ti bá kó ṣe é. ويزاول مهمته. responsibility rẹ̀ tọ́lá ti torí ẹ̀ dá yóò sì lè rí responsibility nì ṣe lọ́gbọ̀ngbò. تعالوا معي واقرأوا معي قول الله تعالى ẹ tẹ̀lé mi ká lọ ẹjẹ́ àjọ ka ọ̀rọ̀ náà tí mo fẹ́ kà fún yìí. في سورة هود. Ọlọ́run sọ nínú Súrátù Húdù. ألف لام را. Ọlọ́run lọ́wọ́ ìtumọ̀ lọ́mọ tó gbà lérò pẹ̀lú ara méjèèjì tó kọ́ pápá
ni. كتاب أحكمت آياته. Ọlọ́run ní ìwé náà, tírà náà, ìwé náà á yanjú gbogbo àmì àyanjú gbogbo àyà rẹ̀. Kò sí ìrújú ẹ̀ ó ti lè wọ́ ọmọ. ثم فصلت من لدن حكيم خبير. A sì yanjú èèyàn yẹn, ó ti yanjú wá bẹ́ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run, ọba ọ̀jọ̀gbọ́n, ọba onímọ̀, ọba tí ó fún kálukú ní ìlú gbogbo iṣẹ́ tó gbé ayé ṣe. ألا تعبدوا إلا الله. Ìtì bẹ́ẹ̀nu tírà náà ní pé ẹ gbọ́dọ̀ sí kankan míì mọ́ àfọlọ́run nìkan. إني لكم منه نذير وبشير. Èmi ànẹ́bí ìkìlọ̀ fún yín sì ń ta yín jí kẹ́ ẹ lè mọ̀ yí pé ọba yìí nìkan lọ́ba tó yẹ ká sí. Ọba náà tí wọ́n ń kì í lọ fún yìí jẹ́ olùfún yín ní òdùnnú ibi gbogbo ẹ̀ tó bá ṣe rere yóò gbáre. Àmọ́ gbogbo àwọn bá kọ̀ tí ò ṣe rere àbúrú bẹ́lẹ̀ tí ó bọ̀dé èrè iṣẹ́ tiwọn náà. وأن استغفروا ربكم ثم توبوا إليه. Ètò máa wá sọ fún yín máa kàṣíwájú fún yín nínú tírà náà wípé ẹ wọ́n náà bá lára forí jẹ́ o ẹ sì ronú bí wàdà ẹ tún bá lè bọ́ lọ́wọ́. يمتعكم متاعا حسنا Bẹ́ẹ̀ bá أجل مسمى. ti rá forí jì ọlọ́run ọgbó yóò fún yín nígbàdùn nínú ayé yóò sì kẹ́ yín níwọ̀nba lásìkò tẹ̀fẹ́ lò níwọ̀nba péréte àsìkò tẹ̀fẹ́ lò nínú ayé nì ẹ fi rí gbádùn nì. ويؤتي كل ذي فضل فضله. Yóò sì fún gbogbo ọlọ́lá kọ̀ọ̀kan lọ́lá rẹ̀ gbogbo ẹlẹ́tọ̀ọ́ kọ̀ọ̀kan lọ́wọ́ rí i pé gbogbo kálukú lòun fún lẹ́tọ̀ọ́ rẹ̀. وإن تولوا Bẹ́ẹ̀ bá wá pẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ tẹ ní kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀. إني أخاف عليكم عذاب يوم كبير. Ìyàwó kù ìyájọ́ ìgbéga kì á bọ̀ lọ́kù ẹ̀rù ìyá ni wọ́n bẹ̀rù rẹ̀ fún yín. Ìyá ni ìgbẹ́ ó jẹ́ yín tí ìfi ń ka gbogbo tí ń kàkalẹ̀ yìí fún yín o. إلى الله مرجعكم. Ọ̀dọ̀ Ọlọ́run ní gbogbo ìṣẹ́rí padà sí gbogbo yóò padà sí ọ̀dọ̀ Ọlọ́run lẹ́sẹ̀rí padà sí. وعلى كل شيء قدير. Ọlọ́run ọba yìí sì lọ́ba alágbára lè ṣe lórí gbogbo nǹkan. ألا إنهم يثبتون صدورهم. Ẹ ti ọgbọ́ gbogbo wá àsìkò wá ṣe yìí wà láti bó ti pọ̀ tó yìí. Wọ́n máa hà ìjọ, wọ́n ka igbá ìyá wọn kò, wọ́n hà ìjọ báyìí, wọ́n ṣe ìlú lọ sí wà lábí léèrè. يستخفوا منه. Wọ́n máa fi ọ̀rọ̀ Ọlọ́run wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ gbogbo tó wí ní yẹ̀yẹ́ ni wọ́n mú. ألا يستخفون ثيابهم. Bí wọ́n bá bọ́ bá tún èyí wò tún ní tó wọn, wọ́n tún wá di aṣọ borí lẹ́ni tí wọ́n máa ṣe yẹ̀yẹ́ gbé àti ẹ̀fẹ́ gbọ́rọ̀ rẹ̀, àfẹ́ gbọ́rọ̀ àti tíje, èlèkàṣẹ́ tó kù wá wọ̀ wá lọ́kàn. يعلم ما يسرون وما يعلنون. Gbogbo ohun tí wọ́n pamọ́ sínú ọkàn wọn àti tí wọ́n lè sọ jáde gbogbo ẹ̀ lọ́lọ́run sí mọ̀. إنه عليم بذات الصدور. Adájọ́ Ọlọ́run lọ́ba tó mọ tí ń bẹ nínú bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan. وما من دابة في الأرض. Kò wá sí ẹranko àfàyàfà kan, ẹ̀dá àfàyàfà kan àbí ẹ̀dá kan tí ń rìn lérí ilẹ̀. إلا على الله رزقها. Kò sí kankan tó gbọ́ lábẹ́ àsìkí Ọlọ́run, àsìkí kálukú ìjẹ̀mú rẹ̀. Ọlọ́run ṣe é dandan fúnra rẹ̀ ní èrè. ويعلم مستقرها ومستودعها. Ibi tí kálukú ń gbé, àyè kálukú, ibi tí kálukú ń wọ̀ sí, ibi tí kálukú ń jáde sí, gbogbo ẹ̀ lọ́lọ́gbọ̀n láti jọ́tọ́ lọ́run ti bẹ̀rẹ̀ dẹ́dà kálukú láti bàrá àti bàbá rẹ̀ nínú àpòlùkẹ́ ìyá rẹ̀ tó fi wá doyún tó fi wá dọ́gbọ́n tó fi dé ilẹ̀ àti inú ilé tí ń gbé àti ibi tí ń jáde sí àti iṣẹ́ tí ń ṣe gbogbo ẹ̀ lọ́lọ́gbọ̀n. في كتاب مبين. Gbogbo ẹ̀ ti wà nínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tí gbogbo ẹ̀ fojú hàn síbẹ̀ tí ò sí ìtọ́pamọ́ bẹ́ẹ̀. وفي ضوء هذا المفهوم Lábẹ́ ìtànà àgbáyé gbogbo tá a wá wíwọ̀n yìí. يمكننا أن نفهم قوله تعالى. Yóò rọrùn fún wa láti gbọ́ àgbáyé ọ̀rọ̀ Ọlọ́run ọba àlejò ọláyé. أنه جعل لكل مخلوق حي متحرك رزقا. Ibẹ̀ gbogbo ẹ̀dá Ọlọ́run yányá gbogbo ẹ̀dá Ọlọ́run dá sérí ilẹ̀ yányá tí ń lọ tí ń bọ̀ Ọlọ́run ọba ti ṣètò fún ó ti ṣe áàsìkì tí kálukú ti wà pẹ̀lú ẹgbẹ́ Ọlọ́run ti dá kálukú ló ti dá áàsìkì ẹ̀wọ̀n. أنه يجب عليه أن يستعمل حركته في الجد والكدح والسعي. Nínú ta tó wá gbọdọ̀ gbẹ́yẹ pẹ̀lú ibẹ̀ Ọlọ́run ti wá kọ áàsìkì kálukú mọ́ kálukú yìí ọ̀rọ̀ yẹn wá ní kí kálukú náà wá gbìyànjú kó ṣiṣẹ́ takuntakun kó ṣiṣẹ́ kó má ṣọ̀lẹ láti lè fi wá gbogbo ọ̀nà tí ó fi máa tí áàsìkì yóò fi máa tó lọ́wọ́ tí gbogbo bùkátà gbogbo ètò Ọlọ́run ní lérí rẹ̀ ó fi ṣe kálukú náà wá ṣiṣẹ́ tọ̀ tí ó fi àṣìfù rẹ̀. والسعي إلى الحصول على هذا الرزق. Yóò sì ṣe wàhálà kó tó rí áàsìkì nì oníjòkó kalẹ̀ káàsìkì nì ọwọ́ bá. Ọlọ́run ti kọ́ lóòótọ́ àmọ́ wọn ló gbìyànjú káàsìkì nì ó
استخراجه من مكمنه ìwọ ló sì ṣe wàhálà ó ti fa àsìkí nìjọ níbi àtọ́jú ẹ̀ pamọ́ sí. وهو سبحانه وتعالى dáadáa ọlọ́run bá wà lékè ọlá jùlọ. هو بذلك ẹni tí a ní عليك أن تجد وتقدح ọgbọ́dọ̀ ṣiṣẹ́ تستخرج والسعي كي تستخرج هذا الرزق في الأرض. وعلى الله فهو سبحانه وتعالى كفل كفل لكل مخلوق يخلقه رزقه. ọlọ́run bá ti gbàgbọ́ rẹ̀ wípé gbogbo ẹ̀dá tó ń dá yányá òun ó ṣe àsìkò ó ṣe jẹ́ fún ọ. ولكن على هذا المخلوق المتحرك ọ̀rọ̀ ìyàwó á ní fún ẹ̀dá tí wọ́n ń lọ tí ń bọ̀ tí ń jẹ́dá láàyè. أن يتحرك كي يحصل على هذا الرزق. òun wá gbìyànjú kó má jòkó kalẹ̀ kó lè kásìkìnì kó lè bá rí kásìkìnì ó lè bá tó lọ́wọ́. ولو كان ذلك المخلوق نملة أو حشرة. kódà ẹ̀dá táwọn yìí ìbá jẹ́ àwúrèbe ìbá jẹ́ kòkòrò ìbá jẹ́ ìrà ká kó ṣe wàhálà ní kó tó débi jíjẹ mímú rẹ̀. أو دابة من دواب الأرض. àbí ẹranko afàyàfà tí ń fàyàfà lérí ilẹ̀ ká kó ṣe wàhálà ní kó tó rí jíjẹ mímú rẹ̀. أو طيرا من طيور السماء. ẹyẹ tí ń fò lókè òun ló ṣe wàhálà ní kó tó lè jẹ kó tó lè mú. هذا واقعي. eléyìí ni ó ti rí nù ní tí ó dáwọ́ náà lójú pé bí ti ń ṣẹlẹ̀ nù táwọn náà rí bẹ́ẹ̀. بالنسبة لكل هذه الدواب. fún gbogbo ẹ̀dá ọlọ́run dá tí ń gbé ilẹ̀ tí ń rìn tí ń lọ tí ń bọ̀ lérí ilẹ̀ ọlọ́run ti parí ẹ̀ bẹ́ẹ̀ fún wọn. لابد أن يسعى إلى رزقه. kò sí tàbí o kálukú gbọ́dọ̀ gbìyànjú ó gbọ́dọ̀ wá ọ̀nà jíjẹ mímú ẹ̀fọ́ rẹ̀ ni. لأي طبقة من طبقات هذه المخلوقات. èyíkéyìí nínú ìran ìpele tí ẹ̀dá kan bá wà nínú gbogbo àwọn ẹ̀dá wọ̀nyí. بالفطرة àdámọ́ ẹni ọlọ́run ti dá wọn ká kú bẹ́ẹ̀ pé à ń ṣe wàhálà ní ká tó jẹ. حتى تحصل على كل احتياجاته. èyí ó ṣe wàhálà ní kí bùkátà rẹ̀ ó tó bí gbogbo tí máa ń fẹ́ gbogbo tí bá tó bá nídìí yóò ṣe wàhálà ní kó tó tó lọ́wọ́. هذا بالغريزة. eléyìí ni bẹ́ẹ̀ àdámọ́ ẹni tọ́lọ̀ ti dámọ́ gbogbo ẹ̀dá yẹnyẹn. أما الإنسان àwọn ọmọ ènìyàn. وبالتخصيص ládàáyẹrí. المسلم. mùsùlùmí nínú ọmọ ènìyàn. فهو الذي ما يزال في تأخر عن فهم كتاب الله تعالى. mùsùlùmí ní wọ́n á wíyì láti gbàgbọ́ yí ọ̀rọ̀ ọlọ́run láti gbàgbọ́ yí tọ́lọ́run ń wí yìí. وفقه هذه الآية. mùsùlùmí ló wíyì tí ò gbàgbọ́ yí àyà tá a kà fúnra wa yìí. كما يجب. gẹ́gẹ́ bó ṣe yẹ ká gbọ́ yé. فكثيرون ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn. يفهمون قوله تعالى. ni wọ́n máa ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yìí pé. وما من دابة في الأرض إلا على الله رزقها. ọlọ́run sọ pé kò sí ẹ̀dá kan lérí ilẹ̀ kò sí ẹranko àfàyàfà kan kò sí ẹ̀dá kan tí ń gbé rí ilẹ̀ tọ́lá ò ní sáàsìkì tiẹ̀ fún. ولكن يسيئون فهم هذه الآية. àmọ́ bí àyà yìí ti dá tó yìí ẹgbẹ́ wọ̀nyí pé ṣe làwọn èèyàn sì gbọ́yé ọmọ túmọ̀ rẹ̀ ó ti yẹ kó ìwọ̀n òtún síbi tó yẹ kó tún sí. فهموا أن الله تعالى سيرزقهم. tí wọ́n gbọ́yé ni wípé ọlọ́run bọ́ padà ṣègbè ẹ̀mú ọlọ́run ó ṣègbè ẹ̀mú kálukú. وسيرزق أولادهم. yóò sì fáwọn ọmọ àwọn náà lásìkò tiwọn. سواء سعوا إلى ذلك أم لم يسعوا. àwọn ọba àṣẹ wàhálà àwọn ọba àmọ́ ṣe wàhálà àwọn ọba àṣiṣẹ́ àwọn ọba àmọ́ ṣiṣẹ́ àásìkò ni ọlọ́run ti kọ́ ni yóò dọ́dọ̀ àwọn ní èyí. ومن يؤمن بالسعي. gbogbo ẹni tó bá wá gba ká ṣiṣẹ́ ká tó jẹ tó bá gbà gbọ́ bẹ́ẹ̀. كسبب لتحصيل الرزق. kọ́gbà yìí pé sábàbí ni téèyàn ó fi débi jíjẹ mímu téèyàn ó fi débi àásìkí. كثيرا ما يجب عليه هذا الفهم التواكلي. ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní ìtumọ̀ ìjòkókalẹ̀ kéèyàn má ṣe nǹkan yẹ kó ṣe kó tó máa wá retí tí yóò máa retí ní ìtumọ̀ ní èyí máa dọba lérí àwọn ènìyàn. فيهمل السعي. wọ́n wà á fiṣẹ́ ṣíṣe wọ́n fiṣẹ́ wọ́n gbéṣẹ́ ṣíṣe wọ́n bá ti wò ní ṣiṣẹ́. ويهمل اتخاذ الأسباب. ìwà àmúgbá sábàbí mú wọ́n tún ráyìn náà lára wọn ò ní lo sábàbí. اعتمادا على فهمه الخاطئ. nítorí pé wọ́n ti gbára lé àgbọ́yé òdì tí wọ́n ti gbàgbọ́ yé àyà nìyí. مما ألقي
عليه من مفهوم التوكل في العالم الإسلامي. nínú tó já sí pé ó bí káwọn èèyàn gbàgbọ́ yé ìgbára lọ́lọ́run lágbàáyé ìsìláàmù. وفي أذهان كثير من المسلمين. àti nínú làákàyè ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí. معنى خاطئا حوله من التوكل إلى التواكل. àgbọ̀ yóò di àsìgbọ́ ní kálukú gbọ́ yé àgbọ̀ yóò di ní kálukú gbọ́ sí. wọ́n gbọ́ kágbára lọ́lọ́run ni wọ́n gbọ́ yé sí kájòkó kalẹ̀ ká má ṣe. بمعنى التواكل أو التقاعد أو التخاذل أو الكسل. kéèyàn oríṣẹ́ má ṣe ìyẹn kó jòkó kalẹ̀ kó ní gbogbo tó ń fẹ́ mọ̀ wá bá o àbí kó máa sòròdú àbí kó kí ìgbésí ayé ìyẹ̀kẹ̀yẹ ọ̀tẹ̀ lọ́rùn kó má ṣe wàhálà láti lé bàbá òun tó ga. ولكي يتضح لنا مفهوم هذه الآية. kí ìtumọ̀ akẹ́kọ̀ọ́yé àyà yóò lè bá wa hàn sí wa dáadáa. كما يجب. gẹ́gẹ́ bó ṣe yẹ ká mọ̀ ọ́. ومفهوم التوكل كما يريده الله سبحانه وتعالى. ká sì lè gbàgbọ́ yé ìtumọ̀ ìgbára lọ́lọ́run gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe gbèrú ẹ̀ fún wa ọba àlekíọ́lá. ويريده الرسول صلى الله عليه وسلم. ká sì lè gbàgbọ́ yé rẹ̀ bá nábì ṣe fẹ́ fún wa bó ṣe fẹ́ ká gbára lọ́lọ́run ìtumọ̀ ìgbára lọ́lọ́run bá nábì ṣe fẹ́ ká lè gbọ́ yé bẹ́ẹ̀. لابد من مقابلة هذه الآية الكريمة بالآيات الأخرى. kò sí tàbí àyà tá a kà fún wa ní wípé gbogbo tọ́lọ́run dá tó wà lérí rẹ̀ lọ́lọ́run ti parí àsìkí rẹ̀. àyà ni a gbọ́dọ̀ wá tún àyà míì náà nínú àyà Kùránì ká tètè fi tì í lẹ́gbẹ̀ẹ́ ká fi wọ́n ra wọn wò ká wò síra wọn. الآيات التي تحض على السعي وقصد الرزق. àwọn àyà Kùránì tí ń pa wá láṣẹ tí ń gbà wá níyànjú pé a gbọ́dọ̀ ṣiṣẹ́ a gbọ́dọ̀ ṣe wàhálà a gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun láti lè wá ìdí ẹ̀wọ̀n àti láti lè rí gbogbo ohun táwọn fẹ́ nínú ayé. وذلك من مثل قوله تعالى. nínú àwọn àyà bẹ́ẹ̀ ni gbólóhùn Ọlọ́run ọba àlekèọlá tó sọ wípé. هو الذي جعل لكم الأرض ذلولا. ọba Ọlọ́run náà lọ́ba tó ṣe ilẹ̀ rọ̀ fún yín. فامشوا في مناكبها. ẹ̀rìn káàkiri gbogbo orígun lẹ̀. فامشوا في مناكبها. ẹ̀rìn káàkiri gbogbo etí ilẹ̀. في المناكب بمعنى فامشوا في داخلها. فامشوا فوقها واسعوا تحتها ونكبوا الأراضي كلها. ẹwọnú lẹ̀ ẹgbẹ́lẹ̀ ẹwà tí ń bẹ lábẹ́lẹ̀ ẹnìlé gbogbo àwọn òkè ńláńlá ẹnu àwọn ọdí òkè ẹgbẹ́ àwọn òkè nì àwọn àṣírí kan bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ní kẹfà jáde. فامشوا في مناكبها. ẹnì káàkiri gbogbo orígun lẹ̀ inú pẹ̀tẹ́lẹ̀ inú kẹ́tẹ́bẹ̀ òkè rẹ̀ ìsàlẹ̀ àti ọ̀gbọ́nú ìsàlẹ̀ ẹlẹ́lẹ̀ lọ́wọ́ gbogbo bẹ̀rẹ̀ kẹrin sí. وكلوا من رزقه وإليه النشور. lọ́wọ́ yìí láàsìkì yín bẹ́ẹ̀ ẹ lọ mú àsìkì jáde kẹ́ máa jẹ́ nírọ̀rùn tẹ́ ẹ bá jẹ gbogbo ẹ̀ tán pèmí ọlọ́run lẹ́ẹ̀padà sí o. ثم قال. ọba àlejò ọlá tó sọ wípé. فإذا قضيت الصلاة. bẹ́ẹ̀ bá ti kírun tán níjọ́ jímà. فانتشروا في الأرض. ẹ fọ́nká sẹ́yìn ilẹ̀. وابتغوا من فضل الله. ẹ máa wá bá ọlọ́run gbà náà. واذكروا الله كثيرا لعلكم تفلحون. وبمثل هذا الحديث أيضا حديث الشريف. gẹ́gẹ́ bí àdìsí ànábì tàbí fẹ́ kà fúnra wa yìí pé. قال صلى الله عليه وسلم. òjíṣẹ́ náà ní Muhammad kí ọlọ́run ó sọ wípé. احرص على ما ينفعك. sojú kòkòrò tí yóò ṣe ọ́ láǹfààní kó wá rí kó tẹ̀ ọ́ lọ́wọ́. واستعن بالله ولا تعجز. wá ọlọ́run ló dùrà lọ́wọ́ ìtọ́ ń wá ní ọlọ́run ló lè dọ́wọ́ rí ó tó bọ́ ọba mọ̀nà àti wá nǹkan wá fọlọ́run sí kejì kó ọlọ́run ló dùrà lọ́wọ́ kó lè bá débi tó lọ kó má wàá kágara má sọ̀lẹ̀ mọ́ rojú. عباد الله. ẹ̀yẹ ru ọlọ́run. نجد أن الرزق الذي كفله الله سبحانه وتعالى في الآية الأولى. a rí i pé a sì fi tọ́lọ́run sọ yí pé ọ̀rẹ́ ìbò ti sọ́dọ̀ rẹ̀ yẹn fúnra òun kò ń gbọdọ̀ ṣe gbogbo ẹ̀dá òun nínú ayé àtàkọ́kọ́ kan lè. كفل هذا الرزق بالشرط. ó gba àgbàdùn àsìkí ní sọ́run ara rẹ̀ àmọ́ pẹ̀lú májẹ̀mú ni. وهذا الشرط هو السعي للحصول عليه. májẹ̀mú rẹ̀ wá ní ọlọ́run ti kàn mọ́ lóòótọ́ àmọ́ wo ló ṣe wàhálà ló ṣiṣẹ́
kó lè máa tó ọ lọ́wọ́. كما هو مفهوم في آية أخرى. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ yé níbi àyà míì. وأن ليس للإنسان إلا ما سعى. Àyà Kùránì ti sọ yí pé kò sí ibi tọ́mọ èèyàn bá ṣe nìkan ní ó jẹ tiẹ̀, iṣẹ́ tó bá ṣe nìkan ní tiẹ̀, wàhálà tó bá ṣe nìkan ní ó rí nígbà tó bá ṣe ṣe tó ni ó ṣe rí sí, bó bá ṣe ṣe wàhálà tó ni ó ṣe rí jẹ sí. فهذا هو مفهوم العهد الذي أخذه الله على نفسه برزق مخلوقاته. Eléyìí ni àgbọ́yé àdéhùn tọ́lọ́wọ́ bá ti ṣe wípé gbogbo àsìkò ẹ̀dá gbogbo ìdí ẹ̀mọ́ ẹ̀dá wà lọ́rùn òun. Ìtumọ̀ rẹ̀ náà ni مخلوقاته التي تدب على الأرض gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tí ń rìn lérí ilẹ̀. أو تسرح في الماء Àbáwọn ẹ̀dá tí ń bẹ nínú omi tí wọ́n ń lù ẹ̀ nínú omi. أو تطير في الهواء. Àwọn tí ń lò lókè sánmà. وهذا مفهوم التوكل Eléyìí wá ìtumọ̀ ìgbára lọ́lọ́. الذي طالبناه في قوله فاعبده وتوكل عليه. Èyí tí ọlọ́run bá àlejò ọlọ́run béèrè lọ́wọ́ ẹgbẹ́ ká sí ọlọ́run ká sì gbára lé. ونظرنا في هذه الآيات والأحاديث. Bàbá wa wo àwọn àyà ọlọ́run, bàbá wo àwọn àyà Kùránì rẹ̀ ìgbàsọ̀ wà ní ìsinmi yìí. مع قوله صلى الله عليه وسلم للأعرابي Pẹ̀lú gbólóhùn tó ti sọ́mọ́ wà ní Muhammad ìjọba ọlọ́run kó máa bá ẹ̀kọ́ tó sọ fún lápá òkú kan. الذي لم يركب ناقته. Bàbá wa ní ọ̀wá kí ànábì ó ti bá fọkànbalẹ̀ wípé ṣé bá ànábì lè lè bá kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ tó bì lọ́wọ́, ràkúnmí rẹ̀ tó bì lọ́wọ́, ọ̀bá kò so wáyé kan kò so ràkúnmí rẹ̀ mọ́lẹ̀. Ògèdè kó ti rán ànábì ọkàn ìsìbalẹ̀ pé ṣé bá ànábì ni mò ń lè bá ràkúnmí mi ò lè sọ ọ̀nà وتوكل على الله. ó ti wá gbára lọ́nà nítorí kó ti rí ànábì. وقال له الرسول صلى الله عليه وسلم Òjíṣẹ́ ọlọ́run àná Muhammad ìjẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá ànábì wá sọ fún mi pé قلها وتوكل. lọ lè so ràkúnmí rẹ mọ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá gbára lọ́lọ́run gbà náà torí pé o lè so mọ́lẹ̀ náà kó tú lọ. Àmọ́ kọ́kọ́ so mọ́lẹ̀ náà wá fi ìgbára lọ́lọ́run wá fi ṣìkejì rẹ̀. نجد من هذا القول Níbi gbólóhùn yá rí wípé أن الأخذ بالأسباب شطر من شطري التوكل على الله. pé kéèyàn ó di sábàbí mú fọ́nrán kan ní nínú fọ́nrán ìgbára lọ́lọ́run àti ìgbàgbọ́ tọ́lọ́run nínú fọ́nrán méjèèjì. لا يتم التوكل إلا به. Ìgbára lọ́lọ́run ò tí ì lè pé àfi ká di sábàbí mú ìdí sábàbí mú ní orígun kan tó lágbára nínú ẹ̀mí. الله الذي أمرنا بالتوكل Ọlọ́run tó pa á láṣẹ pé ká gbára lóhùn. هو الذي أمرنا باتخاذ الأسباب. Òun náà ló pa á láṣẹ yí pé ká di sábàbí mú ká má ju sábàbí lẹ̀. ولا بد من اتخاذ الأسباب. Kò sí tàbí a gbọ́dọ̀ di sábàbí mú, a gbọ́dọ̀ rìn lérí sábàbí, a gbọ́dọ̀ pàtàkì sábàbí nì, a gbọ́dọ̀ fojú kẹ́yẹ̀. ثم الاستعانة بالله. Bàbá wa rìn lérí sábàbí tọ́ta di sábàbí mú la ṣẹ̀ṣẹ̀ wá nídìí káwa gbára lọ́lọ́run ká máa wá retí ìrànlọ́wọ́ Ọlọ́run lérí tá à ń ṣe lè tẹ̀lé lè bá ṣe kò ń gẹ́ tá à ń rẹ́. قال صلى الله عليه وسلم Gẹ́gẹ́ bó ti ṣe Ọlọ́run, ànábì wa Muhammad ìkẹ́ wa Ọlọ́run kó máa bá ànábì bó ti wí. احرص على ما ينفعك Ojú kòkòrò lórí tí ó ṣe wá láǹfààní. واستعن بالله ولا تعجز. Wá wọ́lọ́run tó lùrànlọ́wọ́ má kàgàrà má sọ̀rọ̀ jù. قرن الحرص والعمل والبعد عن العجز بالاستعانة بالله. Ká ṣiṣẹ́ ká sì jìnnà sí òròjú gbogbo ẹ̀ lànàbí kó papọ̀ tó fi ti ìwọ́lọ́run ló lùrànlọ́wọ́. إذا لابد من الأخذ بالأسباب. Ó bá wá rí bẹ́ẹ̀ nígbà náà ó gbọdọ̀ dá wa lójú pé kò sọ́gbọ́n tí èèyàn fẹ́ dá sí o. Ká di sábàbí mú ní ọ̀rọ̀ èèyàn ni. كي نصل إلى النتائج. Ká lè bá a débi àbáyọrí ire, ká lè bá a débi rìsọ́ọ̀tì tó dáa, ká lè bá a ṣífù èèmù wa. والغايات Ká sì lè bá a débi òréré tà lọ. حسب القواعد المنطقية Tó ṣe déédéé àwọn òfin lọ́jíìkì, òfin ìròrí ayé. التي تجعل لكل نتيجة مقدمات Ìtọ́já sí pé gbogbo àbáyọrí kọ̀ọ̀kan ní máa láwọn àtìsíwájú. ولكل غاية أسبابا.
gbogbo òréré kọ̀ọ̀kan nísìnyí máa láwọn sábàbí. وهذا هي سنة الله سبحانه وتعالى في خلقه Ilé ìwá ni ìlànà Ọlọ́run lè tó Ọlọ́run ọba àlejò ọlá lérí àwọn ẹ̀dá rẹ̀. التي أقام عليها سنة الله Èyí tí أقام عليها قوله èyí tọ́lọ́ ọba gbé ayé lérí ètò níbẹ̀ ìpé bí ó ti nínú ni. وأقام عليها مبدأ الحياة فيه Ètò ìgbésí ayé ọmọ ènìyàn náà píríncípù bá ti gbáyé èyí báàmì náà lọ́nà ọba gbé ká. كما قال Gẹ́gẹ́ bó ṣe sọ. فهل ينظرون إلا سنة الأولين Ṣé kankan tó kù tẹ fẹ́ rí tó ju ìlànà àwọn ẹni àkọ́kọ́ lọ ni? فلن تجد لسنة الله تبديلا Ẹ lè rí kankan ní ìtẹ́ẹ̀fì pààrọ̀ ètò Ọlọ́run. ولن تجد لسنة الله تحويلا Ètò Ọlọ́run sì ṣe yí padà kò ṣe yí síbò míì Ọlọ́run ti gbé kalẹ̀ nínú àbí ó ti mọ̀ rí lọ láíláí lórí. وهي مبدأ سير الحياة بخيرها Ètò Ọlọ́run nínú àní pé ètò ayé yóò máa lọ pẹ̀lú orí rẹ̀. orí ayé ò máa lọ lórí ètò bẹ́ẹ̀ Orí ayé yóò máa lọ lórí ètò bẹ́ẹ̀. وسير الحياة على ذلك بشرها Aburú ayé lọ sì máa lọ lórí ètò bẹ́ẹ̀. في هذا العالم الدنيوي Láyé ta wà ń bẹ̀ yìí. وقد رصد القرآن الكريم بذلك Àlùkùránì alápàlẹ́ ti wá tanná kalẹ̀ fún wa, ó ti pèsè kalẹ̀ fún wa. أكثر من 10 آيات نجدها في أكثر 10 سور Ní àwọn àyà Kùránì tó lé ní mẹ́wàá, tábà pàdé bẹ́ẹ̀ nínú àwọn súrà tó lé ní mẹ́wàá ní Kùránì. متفرقات Ó wà lọ́tọ̀ọ̀tọ̀ tí ò sí lójú kan náà. وإلى جانب الاعتماد Lábẹ́ على الله lágbègbè wípé àwọn agbára lọ́lọ́run ni. والالتجاء إليه في كل ما يحرزنا Àti ìmọ̀ sálọ ọgọ́rùn-ún lérí tó bá dé bá wa. تجده سبحانه وتعالى يأمرنا باتخاذ الأسباب المادية Lábẹ́ bẹ́ẹ̀ náà láwọn wá rí ibi Ọlọ́run tó máa ń pa á láṣẹ yí pé ká di àwọn sábàbí tayé náà ká di mú. المادية الدنيوية Àwọn sábàbí tayé àgbọ̀dọ̀ fílẹ̀ àgbọ̀dọ̀ dì í mú. التي نعرفها من الحياة Ìtawà náà mọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ta mọ̀ nínú ayé. والتي تلقينا إياها التجارب Àti yìí tí والعلم àwọn experience ayé àti mímọ̀ tó ti fi yé wa táwa náà ti bá pàdé nínú ẹ̀ àti bá pàdé nínú mímọ̀ àti bá pàdé nínú experience ayé. مثلا Àpèjúwe bẹ́ẹ̀. الداء لا يصيب الإنسان إلا بعلم الله Àrùn ò lè bá ọmọ ènìyàn ò lè sàárẹ̀ àìsàn ò lè báyàn kọ́lọ̀wọ̀ bá nímọ̀ sí. ولكن الله سبحانه وتعالى هو رب السلام ورب العافية والصحة Ọlọ́run bá wà lẹ́yìn ọlá ìwá ni ọba àlàáfíà òun lọ bá ìwòsàn. ولكن جعل الأسباب في ذلك Àmọ́ ìwòsàn yìí Ọlọ́run bá wá fi sábàbí kalẹ̀. باستخدام العقاقير والأعشاب Wípé à ń lo oògùn, à ń màgbo, à ń lo àgúnmu, à ń lo àwọn oògùn, à ń lo tébúlẹ́ẹ̀tì, à ń gba abẹ́rẹ́. Gbogbo eléwọ̀n yìí sábà bí ìwòsàn ni. Àmọ́ ìwòsàn ni gẹ́gẹ́ Ọlọ́run lọ́ba tó lè fún ni. ولكن بعض الناس يسيئون الفهم Àmọ́ àwọn kan nínú àwọn èèyàn wọ́n máa ń sin ọ̀rọ̀ Ọlọ́run gbọ́yé púpọ̀. فيقولون لا نستخدم أي وسيلة أو لا نتخذ سببا من الأسباب Wọ́n ní àwọn òní lo sábàbí, àwọn òní tẹ́ sábàbí, àwọn òní rìn lérí sábàbí. بل نتوكل على الله Ọ̀gá Ọlọ́run torí kádàrá Ọlọ́run yóò ṣe lérí gbogbo nǹkan. فإن مات على ذلك Tí irú ẹni bẹ́ẹ̀ bá yẹ kú lérí bọ́ọ̀nì ẹni tí ń sàárẹ̀ tọkàn tí ó lòkùn tó bá yẹ kú lérí bẹ́ẹ̀. لقي الله عليه غضبان Ó wà ní Ọlọ́run lẹ́yìn tọ́lọ́ mọ̀ bínú sí ni Ọlọ́run tó rọ́nà ó sùn fún wọn rán ó pèmí ara inú ni. Bẹ́ẹ̀ bá sì pèmí ara inú tí ìyàwájú Ọlọ́run. عرفنا وتلقينا هذه الأسباب كابرا عن كابر من التجارب والعلم Àwọn sábàbí wọ̀nyí la mọ̀ láti bá pàdé la mọ̀ nínú mímọ̀ a sì mọ̀ nínú àwọn experience ayé àjogúnbá aláyé ni a bá bẹ́ẹ̀ ni a bá lọ́dọ̀ àwọn tó ti ṣáájú àwa náà gbà á ó tún ń fẹ̀ sí àwọn tí tó ń bẹ̀ lẹ́yìn wa náà ó tún gbà á lọ́dọ̀ tiwa náà yóò tún máa fẹ̀ sí.
ومن قبل tẹ́lẹ̀tẹ́lẹ̀ قد عرض لذلك علماؤنا àwọn àfáà wa بينوه wọ́n ti sọ sí ọ̀rọ̀ tàbí للناس. wọ́n sì ṣàlàyé ẹ̀ fáwọn ènìyàn نذكر من هؤلاء nínú àwọn àfáà wa lè نذكر من هؤلاء العلماء nínú àwọn àfáà wa lè àádárúkọ nínú الإمام الشوكاني àádárúkọ Imam Shawkani كعالم سلفي gẹ́gẹ́ bí àfáà tó jẹ́ àwọn aṣíwájú rere nínú àwọn àfáà يجمع بين النص والعقل. ọ̀rọ̀ Ọlọ́run Al-Qur'ani àdìsí ànábì àti làákàyè gbogbo ẹ̀ ló ń kó papọ̀ mo kò sínú àwọn tí ń sọ yí pé ẹ̀ka nẹ́sì ẹ̀ má lo làákàyè kò sínú àwọn tí ń sọ pé ẹ̀ lo làákàyè nìkan ẹ̀ má lo nẹ́sì. وهو يقول في مبدأ السببية Imam Shawkani nígbà tó dé bí ọ̀rọ̀ sábàbí nínú ayé wọ́n sọ wípé قال كما يراه في خلال الكتاب والسنة wọ́n sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe rí láti inú Al-Qur'ani àti bó ṣe rí nínú àdìsí ànábì ونظرتهما àti kí ni Qur'ani tàbà sí àdìsí tàbà sí nínú ayé رقما إلى الحياة. nínú àbí àti bí Qur'ani àti àdìsí ó ti júwe àwọn nǹkan wọ̀nyí fún wa nínú ayé. وهو من قال Imam Shawkani sọ wípé الأسباب ó ní àwọn sábàbí يعني من تقييد المسببات ó ní بأسبابها. nígbà tí ń sọ̀rọ̀ yìí pé gbogbo àwọn tí sábàbí bá gbé wá a ti dè é mọ́ sábàbí ni sábàbí ní ọ̀ṣáájú kí tí sábàbí fẹ́ gbé wá ìlú tó wá. كما قدر الشرع والري بالأكل والشرب. gẹ́gẹ́ bó ṣe já sí pé Ọlọ́run ti kádàrá wípé èyí ó yó ọkàn rẹ̀ ó sì rẹ̀ gbẹ pẹ̀lú Ọlọ́run ti kádàrá rẹ̀ pẹ̀lú kó jẹun sábàbí ibẹ̀. sábàbí ibẹ̀ Àwọn ni kó jẹun. ó ní kó jẹun kó sì mú mi Kó sì mú mi. sábàbí ibẹ̀ lónìí èyí ò lè yó láì jẹun èyí ò lè rẹ̀ gbé láì mú mi. وقدر الولد بالوضع. ó sì gbé sábàbí ábìmọ sábẹ́ kí ọkọ súnmọ́ ìyàwó rẹ̀ kí ìyàwó súnmọ́ ọkọ rẹ̀. وقدر حصول الزرع بالبذر. ó sì gbé sábàbí irú kí ó jáde láti inú ilẹ̀ pẹ̀lú kájú wọ́rọ́ sábẹ́ rẹ̀. ولو قال قائل lẹ́nìkan bá wá sọ yí pé أنا لا آكل ولا أشرب èmi ò ní jẹun ìsì nínú mi. بل أنتظر القضاء من الله تعالى. ètò ọlọ́run ilé tí ìdájọ́ ọlọ́run. فإن قدر الله لذلك ọlọ́run bá kọ́ pé ìyó كان. ìyó. وإن لم يقدره bí ọba sì kádàrá yíyó لم يكن. ayò sílẹ̀ lónìí. قال أنا لا أشرب ولا أجامل زوجتي. àbí kéèyàn sọ yí pé ìní gbin nǹkan sí ìní dáko ìní gbin nǹkan sábẹ́lẹ̀ ìsìní súnmọ́ ìyàwó mi. فإن قدر لذلك Ọlọ́run bá kádàrá pé irú ni ó jáde fún mi. Àbí tó bá قدر للزرع kádàrá pé irú ni ó wù lẹ́yìn ìpìlẹ̀ mi yóò kú. أو الولد Ọlọ́run bá kádàrá pé ìlọ́mọláyé ìní. حصل Ìní Ọlọ́run bá kádàrá ẹ̀ yóò ṣẹlẹ̀. إلى اتخاذ الأسباب. Láláì tẹ̀lé sábàbí ẹni tí ń retí ọmọ lálẹ́ súnmọ́ ìyàwó rẹ̀. Ẹni tí ń retí ọfẹ́ jẹ máńgò, ọfẹ́ mùsàn, ọfẹ́ jẹ àwọn èso tó dùn kò sì fẹ́ pè é ìkùlé rẹ̀. أليس هذا القائل مخالف ما في كتاب الله تعالى؟ Ṣé irú ẹni tí ń sọ̀rọ̀ yìí ṣé kò ti tako tí ń bẹnu àkọọ́lẹ̀ Ọlọ́run kò ti tako ọ̀rọ̀ Ọlọ́run? وما جاءت به سنة رسول الله صلى الله عليه Ṣé وسلم kò ti tako ìlànà rẹ̀ Muhammad ìjọba ọlọ́kọ́ bàbá nẹ́bì? وأصحابه والتابعين Ṣé kò ti tako ìlànà àwọn sàábì ànẹ́bì àtàwọn tó tẹ̀lé wọn? وسائر علماء الأمة وصالحهم Tako صلاحاتهم. ìlànà àwọn àfáà Mùsùlùmí àtàwọn ẹni rere nínú àwọn Mùsùlùmí tó ti kọjá. هل يكون هذا القائل Irú ẹni tí ń sọ̀rọ̀ yìí, قد خالف ما عليه هذا النوع الإنساني kódà ó ti yapa sí tí ètò tí ìran ọmọ ènìyàn bẹ lérí rẹ̀. من أبينا آدم عليه السلام إلى هذا اليوم. Ọlọ́run ti dá ọmọ ànábì Ádámà láti rí bàbá ńlá wa ànábì Ádámà títí dèní. Ọlọ́run ti kọ́ bẹ́ẹ̀ Ọlọ́run dá Ádámà fọwọ́ rẹ̀ dá. Ọdẹ àwọn ọwọ́ fọwọ́ rẹ̀ dá. Àmọ́ lé àwọn méjèèjì ni àfọwọ́dọ́ Ọlọ́run ti pín. Bí ọmọ bàtún wá wáyé o,
àwọn méjèèjì ó súnmọ́ ara wọn ni Ádámù ó súnmọ́ Háwáù lábìrí Kábílà àti Hábílà títí tí gbogbo ẹ̀dá Ọlọ́run ti wá pọ̀ tó báyìí lé ní Ọlọ́run ti wá tó lóhùn ètò Ọlọ́run ló ní ẹni tó bá lóhùn ní súnmọ́ ìyàwó òun wọ́mọ ó ti yapa sí ètò Ọlọ́run lérí ilé yàn. بل قد خالف ما عليه جميع أنواع الحيوانات في البر والبحر. kódà ó ti yapa sí ti gbogbo Ọlọ́run ti ṣètò gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run àtàwọn ẹranko lérí ọ̀nà àti nínú gbúdọ̀ àti lókè sánmà. ثم يبين أن من أنكر الأسباب. Ìmáàmù Ṣàukání wọ́n sọ̀rọ̀ ṣáájú wípé ó tún tẹ̀síwájú wípé gbogbo ẹni tó bá wá tako àwọn sábàbí wọ̀nyí. فقد أنكر ما في كتاب الله من فاتحته إلى خاتمته. Ó ti tako gbogbo tí bẹ́ẹ̀ náà Kùránì láti bẹ̀rẹ̀ rẹ̀ lópin rẹ̀ láti Fátíhà àdéwà nẹ́ẹ̀sì ó tako Kùránì yẹn yẹn. وما في الدنيا والآخرة. Ó sì ti tako ètò Ọlọ́run tọ́lọ́run tò fún ayé àti àkìyámà gbogbo ẹ̀ ló ń tọ̀ ń tako. وما في السنة المطهرة. Ó sì tako gbogbo tí bẹ́ẹ̀ nínú ìlànà Ànábì tó mọ̀ jùlọ kankan ní. لأنها كلها مسببات مترتبة على أسبابها. Torí pé gbogbo àwọn ètò Ọlọ́run yẹ́yẹ́ kí n tí sábàbí mú wá ni tó já sí pé sábàbí náà yóò bí kí n tí sábàbí mú wá ni ó tó wáyé. وجزاءات متعلقة Ẹ̀san sì ni tó sopọ̀ mọ́ شروطها. àwọn májẹ̀mú ẹ̀. عباد الله، Ìyẹn wọ Ọlọ́run. يلزم الذي لا يتخذ الأسباب Ẹni tó bá lóun ò ní lo sábàbí. الأمور الدنيوية Lóun ò ní lo sábàbí àwọn ètò ayé. بأن يجرب ذلك من نفسه. Ọdẹ wò lọ́dọ̀ ara ẹ̀ nìkan, ó fi ìdánwò rẹ̀ lọ́dọ̀ ara ẹ̀, ó fi gbogbo ìgbìyànjú lẹ̀. فيمهل أسباب ما فيه صلاح معاشه. Gbogbo ohun tí ó mú sẹ̀mí dáadáa, kọ́ pàtì, kọ́mọ́ lò, kọ́mọ́ gbìyànjú, kọ́mọ́ ṣe wàhálà lérí ẹ̀. وأمر دنياه كله. Gbogbo ohun tó lè máyé rẹ̀ dáa látòkèdélẹ̀ kọ́ pàtì, kọ́mọ́ lò, kọ́mọ́ rìn nípa rẹ̀. حتى ينتعش من غفلته ويستيقظ من نومه. Wọ́n wá ṣe bẹ́ẹ̀ títí tí ó fi wá tají kò níbi ìfọ́nfọ́ra rẹ̀, tí ó sì fi tají kò lójú oorun tó wà. ويرجع إلى ضلالاته وجهالاته. Tí ó sì fi darí síbi àìmọ̀kan rẹ̀ àti àánú rẹ̀. ويرى عمليا كيف أن اتخاذ الأسباب واجب إلى جانب الاستعانة بالله. Ibẹ̀ yóò wá rí pẹyẹpẹyẹ wípé àwọn ká lo sábàbí èyí rírì pẹ̀lú ètò Ọlọ́run ìwọ́lọ́ ọba tó ràn lọ́wọ́ àti ká lo sábàbí méjèèjì rìn papọ̀ dé. فإن الاستعانة بالله Gẹ́gẹ́ bí ìwọ́lọ́ ló ràn lọ́wọ́ lérí ń ta fẹ́ kó ṣe. لا تكمل إلا باتخاذ الأسباب. Kò lè tí ì pé láláì lo sábàbí, láláì rìn lérí sábàbí, láláì fi sábàbí pilẹ̀ rẹ̀. وإلا Wọ́n bá ti yẹ bẹ́ẹ̀. فعلى أي شيء يستعين بالله. Ẹni tí ń wá ràn lọ́wọ́, ọ̀fẹ́ kọ́ lọ́wọ́ ràn lọ́wọ́ lérí kankan lérí kíni. Ẹni tí ò ṣiṣẹ́ tí ń wá ràn lọ́wọ́, ẹni tí ń wówó, tí ń ṣàdúrà Ọlọ́run fóun lówó, tí ò wá ṣòwò, tí ò ṣọ̀gbìn, tí ò ṣe wàhálà lérí kí ń wá ràn lọ́wọ́ Ọlọ́run sí. ولأي شيء يتوكل عليه. Ẹni tí ò ṣiṣẹ́, tí ò ṣàbọ̀, tó sì fẹ́ kọ́ dáa fún nínú ayé tóun náà fẹ́ jẹ́ nǹkan tó wá lóun gbára lọ́lọ́run lérí kí wọ́n gbára lọ́lọ́run lé. Ṣé bí èèyàn ṣiṣẹ́ náà kó tó gbára lọ́lọ́run lé? إن إنسانا هذا شأنه. Irú ẹni tó bá wá rí bẹ́ẹ̀ tí ò lo sábàbí, tí ò ṣiṣẹ́, tí ò ṣe wàhálà, tí ń retí oore kan, àbí ń retí kí nǹkan kan ṣẹlẹ̀ fún, àbí ń retí kí nǹkan tó ń lọ́wọ́. Ẹni tó bá rí bẹ́ẹ̀. أن أمة هذا أمرها. Àtijọ́ tó bá rí báyìí. فهو إنسان لا يعرف الله. Irú ẹni bẹ́ẹ̀ ènìyàn ọ̀pọ̀lọ́. وهي أمة لا تؤمن بالله. Ìjọ tó bá sì rí bẹ́ẹ̀ ìjọ ni ọ̀pọ̀lọpọ̀. لأنه من دلائل معرفة الله. Torí wípé kéèyàn ó mú sábàbí ṣáájú kọ́ wá gbára lọ́lọ́run ni nínú tọ́ka mímọ́ lọ́run ni èyí. والإيمان بالله. Ẹ sì bẹ nínú tọ́ka ìgbọ́lọ́run gbọ́ dáadáa. والعمل بكتابه وسنة رسوله. Nínú tọ́ka ni pé à ń lo ọ̀rọ̀ Ọlọ́run a sì ń lo ìlànà Nábì. والانطلاق إلى العمل. Kéèyàn wá darí síbi iṣẹ́. لتعمير القوم. Láti jẹ́ kí ayé ọmọ ìdàgbàsókè sí. وإسعاد النفس. Kí a sì lè kó èrè bá àwọn ènìyàn. والغير. Kéèyàn kó
هو أنشأكم من الأرض òun lọ́ba tó dá yín láti inú ilẹ̀. واستعمركم فيها wọ́n wá fún yín láǹfààní pé kẹ́ ẹ máa lo ilẹ̀. فاستغفروه ẹ gbọ́dọ̀ ọba yìí lọ́nà foríjì. وتوبوا إليه ẹ̀rọ ní bí wàá ṣàlẹ̀ bọ́lọ̀. إن ربي قريب مجيب. adájọ́ ọlọ́wọ́ ọba mi ọba tó súnmọ́ pẹ́kípẹ́kí ni ọba tí sì gbàdúrà ní èrè. فهذا eléyìí dáwì. هو التوكل على الله بمعناه الحقيقي الكامل. tí jẹ́ ìgbára lọ́wọ́ ọba lónìí pẹ̀lú ìtumọ̀ rẹ̀ tó pé ìtumọ̀ ìgbára lọ́wọ́ ní pípé lónìí. اتخاذ الأسباب ká mú sábàbí. وعدم الاقترار بها. kéèyàn máa wá gbàtàjẹ pẹ̀lú sábàbí ni ẹni tí ń ṣiṣẹ́ nítorí kó fẹ́ lówó ó máa ń gbàtàjẹ pé nígbà tó ń ṣiṣẹ́ dandan tó wò lówó tọ́lá ìmọ̀ èèyàn ṣiṣẹ́ tí ò lówó. àmọ́ èèyàn olówó láláì ṣiṣẹ́ èèyàn ó ṣiṣẹ́ èèyàn ó di sábàbí yẹn mú ọ̀wá gbọ́dọ̀ gbàtàjẹ pẹ̀lú ẹ̀. والركون إليها فقط. kò sì gbọ́dọ̀ gbára lé sábàbí tó dì mú ni. بل الاستعانة أيضا بخالق هذه الأسباب. èèyàn gbọ́dọ̀ wọ́lọ́ lọ́dúnrànlọ́wọ́ lérí ẹ̀ lẹ́yìn gbogbo ọba tó dá gbogbo sábàbí ni a gbọ́dọ̀ wá lọ́dúnrànlọ́wọ́ pé ọlọ́run mo ti ṣiṣẹ́ o kí n lè bá àjàre iṣẹ́ ọwọ́ àdánwò rẹ̀ má jẹ́sẹ̀ ó ṣẹlẹ̀. والتوجه إليه بالقلب kéèyàn wá dájú gbogbo ọkàn rẹ̀ kan ọlọ́run. لنجاح هذه الأسباب kí gbogbo iṣẹ́ àti gbogbo wàhálà ni kó lè bá yọrí sí dáadáa. ووصولها إلى غاياتها. wọ́n sì lè bá àdébí òréré tí ń lọ kó lè bá àdébí tó fẹ́ dé. وإلا béèyàn bá yẹ lẹ́ni tí ó gbára lọ́la àbí tó fọkàn sọ́dọ̀ lọ́la àbí tó bọ́lọ́ lọ́dúnrànlọ́wọ́. فمن الجائز أن يتخلى الله عن هذه الأسباب. ẹni tó bá di sábà bímú tí ó gbára lọ́lọ́run tí ó ṣẹlẹ̀ sóńtọ̀ mú ni pé ọlọ́wọ́ yọra rẹ̀ kó lára ó tọ̀ ọlọ́wọ́ sì yọra rẹ̀ kó lára sábà bí nì. ويصرف عنها غايتها. ọlọ́wọ́ wà á darí ojú ẹ̀ kúrò ní bíbí òréré tí ń lọ kò ní rí bẹ̀rẹ̀. ولا تنجح ولا تؤتي ثمرتها. gbogbo wàhálà rẹ̀ ni kò ní lábàáyọrí rere kò sì ní sèṣore fún un. ọba ti fọlọ́run lẹ̀ tí ọ̀tẹ̀ tí òkú tọ́lọ́ wọn. فالتوكل إذن ìgbára lọ́lọ́run nígbà náà. إيمان وعمل. ìgbàgbọ́ ni àtiṣẹ́ èyí ọ̀pọ̀lọpọ̀ gbọ́dọ̀ ọlọ́run lọ́ba ti fúnni lówó òun lọ́ba ti fúnni níjẹun òun ní pálẹ́ fúnni òun ní kéèyàn ó jéèyàn òun ní kéèyàn ó lórúkọ kéèyàn wá ṣiṣẹ́ tó gbogbo ẹ̀. وهو الذي بينه الرسول صلى الله عليه وسلم وفصله. òun là nẹ́bà Muhammad ìkẹ́ ọlọ́run kó máa bá nẹ́bì ló ṣàlàyé ẹ̀ fún wa yékéyéké ibẹ̀. في قوله níbi gbólóhùn rẹ̀. لو توكلتم على الله حق توكله bẹ́ẹ̀ bá gbára lọ́lọ́run bó ti yẹ kẹ́ ẹ gbára lé ní e. لرزقكم كما يرزق الطير ọlọ́run bọ̀ wá máa ṣèdí ẹ̀mú fún yín bí ti ṣèdí ẹ̀mú fáwọn ẹyẹ. تبدو خماصا bẹ́ẹ̀ bá jí láàárọ̀ yóò jí ní apánú kò ní sí kankan nípò rẹ̀. وتروح بطانا. àmọ́ bẹ́ẹ̀ yóò bá sùn lálẹ́ ipò rẹ̀ yóò ti jẹun yóò ipò rẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ lò. فهنا níbí yìí. يصبر لنا رسول الله صلى الله عليه وسلم. ojúṣe ọlọ́run àná Muhammad ìkẹ́ ọlọ́run náà kó máa bá nẹ́bí ya fọ́tò rẹ̀ fún wa. يصبر لنا ماهية التوكل ó ń ya fọ́tò ìntí jẹ́ ìgbára lọ́lọ́run tààrà. بعمل الطير. ànábì ó ya fọ́tò ẹ̀ fún wa ó fi wé iṣẹ́ tẹ́yẹ ń ṣe pé ẹyẹ náà ń ṣiṣẹ́ ẹyẹ ṣe fẹ́ràn kó lè ń ṣiṣẹ́. بأنها تغدو وتروح. torí wípé ẹyẹ ọlọ yóò bọ̀ yóò dájí jáde láàárọ̀ yóò wá darí dé lálẹ́. وتسعى. lílọ lọ́lọ́ ni ó ṣiṣẹ́ lọ ni ó ṣe wàhálà lórí. فالجانب الإيماني غريزي. agbègbè tí ìmọ̀lì àdámọ́ni lọ́dọ̀ ọmọ ènìyàn. غريزي في الطير الذي àdámọ́ni lára ẹyẹ ni. ويروح. tí dájí tí tún lẹ́lẹ́ kọ́ dájí lẹ́nu tó pánú kó wá lẹ́lẹ́ padà lẹ́ni tí kò rẹ̀ tí yó. àdámọ́ni agbègbè tí ìmọ̀lì ni àdámọ́ni lára rẹ̀. هذا الإيمان غريزي وفطري. àdámọ́ni lára rẹ̀ ọlọ́run ti parí ẹ̀ ọgbọ̀dọ̀ gbọ́lọ́run gbọ́ bẹ́ẹ̀ ó ti wà lára rẹ̀ bẹ́ẹ̀. ولكنها لم تهمل الجانب العملي. àmọ́ tó ti bẹ́ẹ̀ náà ẹyẹ ò ti torí ẹ̀ wá dùkú kalẹ̀ kó wá jí sínú tẹ̀rẹ̀ kó má wá jáde. وهو الحق والسعي. so jíjáde rẹ̀ àti lílọ bíbọ̀ rẹ̀ ní iṣẹ́ ló náà ṣe. في الغدو والرواح. iṣẹ́ ló ṣe lọ níbi lílọ bíbọ̀ rẹ̀ láàárọ̀ títí tó fi wá dalẹ́ nì. والتوكل ìgbára lọ́lọ́run. يكون ناقصا حين
تهمل جانب العمل téèyàn ò bẹ́ẹ̀ bá ti rá agbègbè iṣẹ́ láre ìgbàlá lọ́nà yóò dínkù kò ní pé kò ní kọ̀m̀plìtì. ولذلك لم نرزق كما ترزق الطير. nítorí wàá fà á tí wàhálà fi ń gbọ́ wọ ènìyàn lónìí tó fi já sí pé bẹ́ẹ̀ yẹ ṣe ń jẹ tí mo tọ́lọ́run ṣe á sì fi fún nírọ̀rùn èé ṣe tí ò rí bẹ́ẹ̀ fọwọ́ ènìyàn nítorí pé àgbèsè ayé tẹ́yẹ ń lò ẹyẹ gbọ́ lọ́run gbọ́ yóò kó wa ṣiṣẹ́ lọ àmọ́ àwa gbà yí pé ọlọ́run lọ́ba ti ṣe gbogbo nǹkan àjòkó kalẹ̀ àní ṣiṣẹ́ àwọn tó tún wá ń ṣiṣẹ́ náà iṣẹ́ ni ó ti wá jọ wọ́n lójú pé ṣe mo ti ṣiṣẹ́ mo gbọ́dọ̀ lówó ní mànà èyí mú náà bó bá ti rí bá náà ìwé lábàá rí rere. لذلك لم تكمن لنا السعادة. Ntí ọ̀jẹ̀ kórí ilé ọkọ̀ pílìtì fún ènìyàn lónìí. هذه الأرض كما كملت لبقية الدواب. Gẹ́gẹ́ bórí ilé ṣe kọ̀pílìtì fún gbogbo àwọn ẹranko tó kù gbogbo àwọn ẹ̀dá tó kù rírì àtàwọn ẹyẹ. لأننا لم نتوكل على الله حق التوكل. Orí wípé agbára Ọlọ́run bó ti yẹ ká gbára lé. لذلك nítorí ìdí èyí. كان تأخرنا. Ni a ṣe wáyìí la ṣe wà lẹ́yìn la ṣe lè lọ síwájú. كانت شقوتنا في هذا العصر. Ló sì ṣe jẹ́ kí wàhálà wá pọ̀ kí dààmú pọ̀ fọ́pọ̀ ènìyàn lásìkò táwa yìí. هذا من ناحية الفرد والجماعة والوطن. Eléyìí tá a wí yóò ó ti rí bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan lórí bẹ́ẹ̀ fúlú kọ̀ọ̀kan lórí bẹ́ẹ̀ fún gbogbo jàmáà. واجب على الفرد. Ọ̀rọ̀ yìí tó wájú ọ̀rọ̀ yẹn fẹ́ni kọ̀ọ̀kan wa. أن يضع كل هذه الآيات. Ó ní kí gbogbo wa ká mú àwọn àyàtà kà fúnra wa wọ̀nyí. أن نضعها نص أعيننا. Ká gbé sójú wa ká máa ka àwọn ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo wa ká má gbàgbé ẹ̀. على إنها حافظ له على العمل والسعي. Bá a bá ti ń kà á lákàtúkà tá a ṣe ronú sí i, òun ni ó máa tì wá dì í tá a fi máa ṣiṣẹ́ tá a fi máa gbìyànjú lágbe pẹ̀lú pé àgbọ̀lọ́gbọ́ Ọlọ́run ló lè ṣe gbogbo nǹkan. وأن الله بذلك ضامن له نتيجة هذا العمل. Bá a bá ti wá ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ti wá dúró kalẹ̀ yìí pé àgbáyọrí iṣẹ́ rere ni ọwọ́ àdọ̀wọ́ Ọlọ́run gbà náà nígbà tá a ti gbà pé òun ló lè jẹ́ oyọrí. فلا يدعو سببا من أسباب الكسب الحلال. Láàfin gbọ́dọ̀ fi èyíkéyìí lẹ̀ nínú àwọn ọ̀nà sábàbí téèyàn fi ṣiṣẹ́ láti wá ṣiṣẹ́ iṣẹ́ àláàrí láti fi wá àsìkí nínú ayé. والعمل الذي فيه النفع له ولأمته. Táàfi ṣiṣẹ́ táàfi wá gbogbo táàfi àsìkí tí ó jẹ́ àǹfààní fún wa tí ó sì tún jẹ́ àǹfààní fún ìjọ wa náà lápapọ̀. استغفروا ربكم ثم توبوا إليه. Ẹ̀wọ́n ọba alára foríjì rẹ̀ túbá ẹ̀rọ olúwa dàbí wọ́n. إنه هو الغفور الرحيم. Alájọ ọlọ́run alábá sí foríjì rẹ̀ tí kéré lẹ́yìn àforíjì. الحمد لله. Ọpẹ́ ni fún Ọlọ́run. والصلاة والسلام على أشرف رسل الله. Ọlọ́pàá ìkẹ́ Ọlọ́run àṣírí سيدنا محمد بن عبد الله. ọ̀tá aránṣẹ́ aṣíwájú wa أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. Èyí pé kò sí ọba kan fún máwọn ọkọ̀ lóṣù tí olórogún. وأشهد أن سيدنا ونبينا محمد عبده ورسوله. اللهم صل وسلم وبارك على آله وأصحابه ومن دعا بدعوته إلى يوم الدين. أما بعد إن الله يأمر بالعدل وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فأما من طغى وآثر الحياة الدنيا الجحيم هي النار ومن خاف مقام ربه ونهى النفس عن الهوى إن الجنة هي النار. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها وأنهم يوم يرونها يلبثوا إلا عصية أو ضحاها. إلهنا أنت اللطيف فكن لنا عونا معينا في الشدائد.
gbogbo àlámọ̀rí wa gbogbo òṣòro tó fẹ́ kojú ẹnìkọ̀ọ̀kan wa náà ṣàánú wa bẹ́ẹ̀. وَلْتُفْقِنَا فِيمَا قَضَيْتَ نُزُولَهُ. Wá ṣàánú wa lé gbogbo kádàrá tí Ọlọ́run ti gbé gbogbo ẹ̀ kalẹ̀. نحن العبيد وأنت الرب والسيد. Ọ̀gá wa, ìwọ lálákàyà sí wa, ìwọ Ọlọ́run wa, lẹ́lòmíì. متوسلين إلى جانبك. À ń tàkàsọ̀, à ń wá àkàsọ̀ wá báwọ̀ Ọlọ́run. في دفع ما نخشاه من كيد العدو. Níbi ikọ̀ ọjà òkú wa kò ní gbogbo ohun tí ń pa wa láyà gbogbo aburú ọ̀tá àwọn gbé wa lékè gbogbo àwọn ọ̀tá wa. ونصلي ونسلم على سيدنا محمد وعلى آله. Àti ìgbẹ̀fà ní Muhammad àwọn aráalé rẹ̀ àtàwọn sábẹ́ rẹ̀. واشرح اللهم بالصلاة عليه صدورنا. Ọlọ́wọ́ wọlé sàlámù tá a ṣe bá nẹ́bì yìí ọba ọkàn wa mọ́ sí báyà agbáyà rẹ̀ kọ̀ọ̀kan wa. واحسن بها أمورنا. Wọlé sàlámù tá a ṣe bá nẹ́bì yìí jẹ́ gbogbo àlámọ̀rí wa ṣe sọ́ọ́dìrọ̀rùn gbogbo tó lé tó kà wá láyà lọ́pàá sọ́ọ́dìrọ̀rùn. وفرج بها همومنا. Wọlé sàlámù tá a ṣe bá nẹ́bì Muhammad gbogbo tí ń bà wá dúdú ọlọ́pàá wa sọ́ọ́dìrọ̀rùn. واكشف بها همومنا. Ọlọ́wọ́ gbogbo tí ń dùn wá lọ́kàn ọlọ́pàá wa tún bẹ̀sẹ̀ Ọlọ́run wọlé sàlámù tá a ṣe bá nẹ́bì. واغفر بها ذنوبنا. Ọlọ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa wọlé sàlámù tá a ṣe bá nẹ́bì yìí wọ́n ṣàbáwa fún gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ́pọ̀ lọ́rùn wa Ọlọ́run. واقض بها ديوننا. Wá fẹ́ ní gbogbo ẹ̀ṣẹ̀ lẹ́yìn wá bá wa sẹ́ gbogbo gbèsè tí ń bẹ lọ́rùn wa Ọlọ́run wọlé sàlámù bá nẹ́bì. واصرف بها عنا شر ما قضيت. Ọlọ́wọ́ gbogbo aburú tó ti pè gbogbo ẹ̀ kalẹ̀ má jẹ́ ká burú ní ọ bá wa náà bá wa lórí aburú ní bá wa kú dànù wọlé sàlámù bá nẹ́bì. اللهم لا تضع لنا في مقامنا هذا ذنبا Ọlọ́run إلا lẹ́yìn náà غفرته èyí má ṣe ẹ̀ṣẹ̀ kan kò fún wa tó ní orí ẹ̀dì wá o. ولا هما إلا فرجته Wá fi ìbànújẹ́ kalẹ̀ tó ní sípayẹ̀. ولا دينا إلا Má قضيته ṣe gbèsè kan kù tó ní bá wa san Ọlọ́run. ولا مريضا إلا شفيته Má ṣe aláàrẹ̀ kan kù tó ní ṣàánú tó ní wòsàn. ولا دائبا إلا رددته Má ṣe arìnrìn àjò kan kù tó ní darí ìwọlé láyọ̀ àtàláfíà. ولا مظلوما إلا نصرته Má wàá fi ẹni àṣàkóso fún kálẹ̀ àfikọ́ bá wa ràn ṣe Ọlọ́run. ولا ظالما إلا قصمته Má fi alábòsí kálẹ̀ àfikọ́ bá wa fọ́ ogun rẹ̀ bá wa fẹ̀yìn ẹ̀ kálẹ̀. ولا موتا إلا رحمته Gbogbo àwọn òkú ayẹyẹ má ṣe kankan kù nù wọn láì ní kẹ́ ìkọ́ náà. ولا حاجة من حوائج الدنيا والآخرة Má fi bùkátà kálẹ̀ ní gbogbo bùkátà ayé àti àlùkìyámà. لك رضا ولنا فيها صلاة Àwọn Ọlọ́run dá fi rere ṣe. إلا قضيتها Ó fi ويسرتها àbùkátà náà fún wa kó ṣe ẹ̀rọ fún wa. يا أرحم الراحمين Wọ́n ní kẹ́ gbogbo kẹ́rin يا رب العالمين. gbogbo ayé lápapọ̀. قل قولي هذا واستغفر الله لي ولكم. Àmì àtẹ̀yìn náà. أقيموا الصلاة Ẹgbẹ́ dúró.